Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo bí tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Mo wá lónìí gẹ́gẹ́ bí mo ṣe máa ń jábọ̀ fún yín bí ó ṣe ń lọ pẹ̀lú àwọn kankan nípa olóyè Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Igboho. Lónìí mo fẹ́ tọ́ka àwọn kankan ẹ̀rí fọ́nrán tí mo fi wò. Tákẹ́sẹ́ ní sẹ́lá òjò òun ìjímèrè ní sẹ́lá òjò ẹranko ohun tí bá sọ lé ní àrọ̀ ọ̀rọ̀ mọ̀ ní. ilé oníyọ̀ yín o ilé oníyọ̀ yín o inú yín ó sì mọ ọdún ní ọmọdé òní fún iṣẹ́ ní kó tó tẹ̀ inú yín ọmọ ọdún ní o inú yín ọmọ gbogbo tí a bá ti ń dé ayé ọmọ fẹ́ ti ní o àgbàkálòdé gbà ló dídùn la bóyin tálejò bá wọ̀ nípa fojú kan yọ fẹ̀rẹ̀ sí i gbogbo tí a bá ti ń dé ayé ọmọ fẹ́ ti ní ayé ọmọ fẹ́ ti ní ogún òní fẹ́ jẹ yín wẹ̀ o gbogbo ẹnikẹ́ni tó bá lé òkú ọ̀nà tẹ́ gbégbá ilé ọ̀la ni yóò gbèmí ogun ọ̀pá wọn dà nínú ogun òní pẹ̀rẹ̀ kọ́mọ́ gbẹ̀jẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ní òkú ọ̀nà tẹ́ gbégbá ogun ọmọ pa wọn lójú bí mo sẹ́yìn ló ṣe rí àṣẹ́gun ẹ mọ̀ jẹ́ àdàlẹ́ ara wa o yóò bá ní gbogbo ẹja dó tirẹ̀ ẹ mọ̀ jẹ́ ká mọ̀ wù pé ẹja mọ̀ tẹ mọ̀ só lọ́mọ ń jẹ́ yẹn ń kódà ẹnà bá dalẹ̀ lè mú o ẹnà bá dalẹ̀ lè mú o. Lára àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí àwọn mímọ̀ bóyá ẹ̀yin èèyàn ẹ̀ka kún lọ́jọ́ tí wọ́n fi ohun yìí léde. Now ẹ jẹ́ ká zoom pé ìyẹn ó lọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ kan tó wá ṣe bí ọ̀rọ̀ láàrin olóyè Igboho láàrin olóyè Sunday Igboho àti àwọn èèyàn kan tí wọ́n jọ ṣe ìpàdé pọ̀. Àwọn ọ̀rọ̀ kan jáde lẹ́nu olóyè Sunday Igboho níbi ìṣẹ̀lẹ̀ ìjíròrò yìí. Èmi tún ọ̀rọ̀ yẹn gbọ́ láti rí pé nǹkan tàbí ìkejì ó yẹ ká dìmú níbẹ̀. Àwọn ọ̀rọ̀ tí ẹni yìí sọ kì í ṣe àwọn ọ̀rọ̀ lásán. Lótìtọ́ àti lódodo ẹ̀yin èèyàn lè ti rí kẹ́kọ̀ọ́ wò ní kíákíá ṣùgbọ́n ọ̀rọ̀ tó ta kókó ni ọ̀rọ̀ tó ní ìtumọ̀ ni. Ẹ jẹ́ kí kọ́kọ́ àfilẹ̀ sọ di mímọ̀ fún yín kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí. Ọ̀nà tí olóyè Sunday Igboho máa ń gbà láti mọ oore wọn kì í gbàgbé oore o. Ẹni tó mọ oore Yorùbá bọ̀ wọ́n ní ẹni tá a ṣe lóore tó dúpẹ́ tó àbí ọlọ́ṣà tó kù ní lẹ́rù lọ ni wọ́n rántí ó lè pẹ́ o tẹ́tí ṣe oore yẹn fún wọn ṣùgbọ́n wọ́n á rántí wípé ẹni báyìí ó ṣe oore kan fún mi kí ló máa fi wọ́n san padà àdúrà ni. Àwọn ọ̀pọ̀ ìgbà wọn sọ pé àwọn ò lówó àwọn ọ̀pọ̀ ìgbà wọn náà ní nǹkan táwọn lè fi san padà ṣùgbọ́n àdúrà yìí kì í pẹ́ sí wọn lẹ́nu. Àdúrà tí ń tinú wá ní àdúrà tí ń tinú ọkàn wá ní olóyè Sunday Igboho máa ń ṣe fún gbogbo àwọn ènìyàn tí wọ́n ti kó ipa ribiribi lọ́nà kan tàbí lọ́nà kejì nínú ìgbésí ayé wọn. Ìdí tí mo fi sọ eléyìí òun ló dífá fún bí mo ṣe rí fọ́nrán kan. Níbẹ̀ ni olóyè Sunday Igboho ti sọ di mímọ̀ pé prison second graveyard ni ibojì òkú òun ni prison second graveyard òun ni prison. Wọ́n ṣe lálàyé pé nígbà táwọn wà bẹ́ẹ̀ ẹnìkan nílò ìrànlọ́wọ́ àwọn dẹ̀ rán iye àwọn lọ́n dẹ̀ ṣiṣẹ́ náà nípa ẹnìyẹn gan kan sára sí àwọn kí ló wá fi san fẹ́ nìyẹn padà. Irúfẹ́ ìgbésẹ̀ wo ni olóyè Sunday Igboho gbé láti sọ dímọ̀ pé ẹni yìí o ẹ ti ṣe mí lóore o àti àwọn ọ̀rọ̀ kan. Ẹ jẹ́ ká wo bó ṣe san arákùnrin yìí lóore ẹ wo bó ṣe san padà. mo kò ń jọ kan ẹnìkan bẹ́ẹ̀ mi kankan àti ìdámọ̀ ní kò nídìí owó àwọn ọmọ ọlọ́bẹ̀ nísìnyí sáwọn lọ sí ìgbà yẹn rẹ̀ kútọ́ nínú gbogbo tó ń bẹ̀ wà ilé wálé wọn ẹni tó lè wálé mọ́ tí wọ́n bẹ̀ níṣẹ́ tí wọ́n bá ṣe nínú fẹ́sìn sẹ́rí inú prison second background ni inú ẹ̀wọ̀n second ilé bẹ́ẹ̀ ni second background ẹni tí bẹ́ẹ̀ prison àti gbogbo fẹ́sìn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lágbára kíkà mo rẹ̀ pé wọ́n kò mú fẹ́ nǹkan wọ́n làwọn máa lọ sí fún mi nísìnyí kí n máa wọlé kí n fáwọn nọ́mbà yá yẹn wọ́n dẹ̀ lọ sí ìyá yẹn ọ̀sọ́ mi lọ lọ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ sí pàtàkì wípé ẹni yẹn ṣe ju mo ṣe náà lọ ọlọ́mọ pàtàkì ẹni dẹ́nà náà ayé dẹ́wọ́ mo dẹ́wọ́ ẹni fẹ́ parí ẹni fẹ́ kàdà ẹni jábọ̀ ẹni ti wà lókè ẹni tó bá lọ fẹ́ jáyẹn bọ̀ ọ̀rọ̀ bá ń já wọn ní wà kó wà tí ń ga yọmọ lọta bá rẹ ti lọta yọmọ gasi lọta bá ṣe pọ̀ sí ní gíga ẹsẹ̀ mọ́tò sí torí pé Ọlọ́run èèyàn náà mọ sáré ọ̀tá yọmọ sáré àwọn ọ̀tá èèyàn mọ́tò yìí àwọn ọ̀tá mi làwọn eléyìí yẹn sáré wọn ti mọ́ sẹ́tẹ̀má fáàn ẹni tí ó bá jẹun gbẹngbẹ̀n náà tó bá jẹun tó lówó lọ́wọ́ yóò tó ra police dog yọmọ bá sọ ilé tó bá dé yọmọ fọlọ́gbọ́n ti ń bọ̀ fúnra o Ọlọ́run nípa yẹn rẹ o yọmọ kọ ilé oríṣiríṣi gbàgbọ́ bá yọmọ fún àwọn ọmọ kan lẹ́kọ̀ọ́ kan wọ́n wá ọmọ mi lè lọ wọ́n wá ọmọ mi lè lọ. Ẹ ti rí pé èmi ti rí lọ́pọ̀lọpọ̀ ìgbà bẹ́ẹ̀ tó yẹ pé àdúrà àti inú wa àdúrà àti ọkàn wa
ni olóyè Sunday Igboho máa ń ṣe fún àwọn èèyàn tí wọ́n ti kó ipa ribiribi nínú ayé wọn. Kódà wọ́n máa rántí àwọn ọ̀tá wọn. He do always remember his enemy when it comes to saying goodwill to them. So we just have to take this from him. Let's appreciate this attitude. Torí wípé attitude eléyìí èmi appreciate ẹ o, because ó jẹ́ èyí tí ó máa ń jẹ́ kéèyàn náà mọ ibi tó kù sí. Ó máa ń jẹ́ kéèyàn náà mọ ibi tó kù sí àti ibi tó dáa. Torí ọ̀pọ̀ ènìyàn ìgbà ojú ló mọ̀ wọ́n, kì í ṣe gbogbo èèyàn làwọn mọ̀, ṣùgbọ́n ibi tí wọ́n gbà láti máa sun oore padà yìí ó jẹ́ ohun tó ṣe pàtàkì púpọ̀. Kí má dá yín lágara ọ̀rọ̀, fọ́nrán kan jáde tí bó ṣe ṣe kẹ́ ẹ ti rí, ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kẹ́ ẹ wo àwọn nǹkan tí ó jẹ́ ọ̀rọ̀ inú rẹ̀. Tó wá ní pé ẹ̀yin ti rí, ẹ má sọ pé torí ẹ ti wò. Àwọn nǹkan tó wà ń bẹ̀ lásìkò yìí tó bá fẹ́ dàbí everybody, ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Ohun tí mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ yìí mi mọ̀ bóyá ẹ̀yin náà rí. Ẹ jẹ́ kí mo wá náà ká tó wá sọ àwọn ohun tá a lè dìmú nínú àwọn ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ kí mo wá. Àṣẹ fún ìkòrí gbà ẹ mọ̀ pé èyí tí bàbá ṣe lé ní ọjọ́ lójú ó dẹ̀ mọ́ orí mi wú kan ó jẹ́ kí n mọ̀ pé ó yẹ ká mọ̀ sí dáadáa ó jẹ́ kí n mọ̀ pé ìran Yorùbá ìran tó dà ní Yorùbá máa ń mú orí nǹkan ọ̀rọ̀ tí bàbá fẹ́ lé yẹn nígbà tí bàbá rán mi sí pé ọlọ́kọ̀ kẹ́ bàbá Lámídì Aláàfin Ọ̀yọ́ bàbá sọ fún mi pé àtúndì wọn níta wọn níta ló gbọ́dọ̀ níta ọ̀rẹ́ mi Mọ̀rájì yẹn àwọn kan lọ sórí ilẹ̀ rẹ̀ wọ́n lọ bá wọn gbalẹ̀ rẹ̀ wọ́n gbé fẹ́ǹsì lọ́bẹ̀ wọ́n ní lọ sí ẹnsì kọlọba fún mi kíá kọlọba ohun tí ń ṣẹlẹ̀ mo máa lọ bá bàbá Mọ̀rájì bàbá wá pè mí bàbá ní àwọn tó fún ní nọ́mbà ẹ̀ ló máa tẹ̀ ẹ́ sìn bàbá pè mí lọ bá bàbá kí ló ṣẹlẹ̀ wọ́n ṣàlàyé fún mi débẹ̀ lẹ́ni lẹ́yìn ọ̀rẹ́ àwọn ènìyàn kí sáwọn àwọn ọ̀sẹ̀ débẹ̀ àbá oníkẹ́kọ̀ọ́ lè gbà wọ́n á rí pé àwọn tó fẹ́ gbalẹ̀ àwọn ajagun gbalẹ̀ ni nígbà tí wọ́n tún gbalẹ̀ tán wọ́n tà fún Haúsá kan ẹ jẹ́ àgbálẹ̀ bàbá wa tẹ́ àwọn àtàwọn Haúsá wọ́n ṣẹlẹ̀ kọ̀tà ìwà dúpẹ́ pé Ọlọ́run fún wa ṣe wọ́n ní bàbá ẹ̀ra blọọkù ẹ jẹ́ ká ṣe fẹ́ǹsì kẹ́ múlẹ̀ yẹn mọ́ bìtílẹ̀ yìí kẹ́ tó mọ́ ara ọgbà yín àdẹ̀dúpẹ́ pé Ọlọ́run bo bàbá láti rí bàbá ra blọọkù ṣe fẹ́ǹsì yẹn ọba tó ní tọrọ gbà yín ká kò ní kó lọ́dọ̀ yìí àṣẹ Màrájì o kò sí àdúrà sí ọmọ sí bàbá pé bàbá Ọlọ́run jẹ́ àríyìn pẹ́ lọ Ọlọ́run jẹ́ àríyìn pẹ́ Ọlọ́run àwọn tó yọ láyé tí wọ́n ń tì í lẹ́yìn tí wọ́n ń dà fún láti dá agbára Yorùbá padà kò ní kó lọ́dọ̀ yìí láéláé torí pé àwọn kan ní wọ́n ń ṣe bẹ́ẹ̀ àwọn ẹ̀mí àìrí kan ní wọ́n wà pẹ̀lú pé agbára Yorùbá ò gbọdọ̀ lọ lọ́wọ́ fi ẹ̀yìn méjì pé wọ́n sáré wọ́n pariwo nípa Yorùbá pé Yorùbá ò gbọdọ̀ pa wọn agbára Yorùbá ò dẹ̀ gbọdọ̀ lọ so àwọn tó ń tì í lẹ́yìn nípa bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ní padà lẹ́yìn ọba tó ní yóò dùn tì í sí mo dúpẹ́ bàbá. Please, can you take a photograph of this? Double me. Bàbá wa Mọ̀rájì àwọn òbí jẹ́ kí wọ́n jẹ́ nǹkan láta wà ní kádà ní kájọ ṣùgbọ́n bàbá wa mú omi ẹ bá mi kó mi wá fún bàbá kí n fún bàbá lókè. Ẹjọ́ àṣẹ o. Ọmọ Yorùbá kàtà ní kò ní dídàkudànù ayé kò ní dẹ tọmọ tọrọ owó fún àgbàríkà àwọn tọrọ lọ́jọ́ ìlú dẹ tọmọ tọrọ owó fún ọmọ rẹ yóò dùn fún ẹ àti gbéra tó lọ ẹ mọ fún ọmọ ní ìka kìí ojú ní gbà lọ́wọ́ orí àtẹ́lẹsẹ̀ ní gbà lọ́wọ́ nù aṣọ funfun agbá yìí lọ́wọ́ òkú àjàgbá yìí tààrà ọmọ gbà yìí káàkiri ayé ọmọ gba ìkáàkiri ayé àgbàká ló dín gbà ló dín náà àbò yìí tálẹ̀ ìbá wọ̀ tọ́jú kúnlẹ̀ yóò fẹ̀lẹ̀ sí ni gbogbo tájú ayọ́mọ̀ fẹ́ tiẹ̀ ni gbàǹkàrà àdéṣù kì í bẹ́ẹ̀ sùn sọ̀tà gbogbo alọ́mọ̀ pé àtọ̀dọ́ tó fi wá káàkiri ògòdò wò ní làkínú gbólóko láyé ó ti jáwé oríjì ó sọ lé ní àjẹ́ ilé ọmọdé ní àgbà ní ọkùnrin ni tó bá ń bínú ẹ̀ tó bá fojú ọmọ gbogbo ẹ̀ tiẹ̀ ni àgbàká tó lọ́jọ́ ọ̀rọ̀ ní dàrú láíláí torí bí àbátí alágẹ̀ ń bá dání òrìṣà òkè gbà alágẹ̀ ń bá ní dúdú lè máa dà ní ìhìn tó bá ní funfun lè máa dà ní ìhìn tó bá ní pupa lè máa dà takasa ní sẹlá òjò òun jimeri ní sẹlá òjò ẹranko ní ti bá sọ lé ní àrọ́rọ̀ wọn ni ọ̀rọ̀ ní dàrú láíláí ọ̀dẹni tí gba yọ̀mọ̀ àtọ̀rọ̀ owó tọmọ fún wọn lé ọmọ fún wọn mọ́tò ohun tó ń béèrè àwọn sọlá yìí máa fún ẹ yóò rí bẹ́ẹ̀ yọ sọ bẹ́ẹ̀ yọ wọlé àwọn tí mo ta ara wọn jáde yọ yọlá bàbá yọ wọlá Sàǹsì Àjàó Àdìsá yọ wọlá àmọ̀sá yọ wọlá ayọ̀pá ayọ̀pá gbogbo tí mo sọ yàrá ọ̀rọ̀ ọmọdé fúwẹ́ ilẹ̀kùn yọ wọlá yàtì bàbá mi. ẹ ti rí pé èmi ti rí lọ́pọ̀lọpọ̀ ìgbà bẹ́ẹ̀ tó yẹ pé àdúrà àti inú wa àdúrà àti ọkàn wa
ni olóyè Sunday Igboho máa ń ṣe fún àwọn èèyàn tí wọ́n ti kó ipa ribiribi nínú ayé wọn. Kódà wọ́n máa rántí àwọn ọ̀tá wọn. He do always remember his enemy when it comes to saying goodwill to them. So we just have to take this from him. Let's appreciate this attitude. Torí wípé attitude eléyìí èmi appreciate ẹ o, because ó jẹ́ èyí tí ó máa ń jẹ́ kéèyàn náà mọ ibi tó kù sí. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.